Mr. Bororo. Ọ̀rọ̀ yìí kan pa mí lẹ́rìn. Adúpẹ́ pé ó já sí ẹ̀rín. Adúpẹ́ pé ó já sí ẹ̀rín. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n àti ìgbọ́n kankan o. Ẹ mọ̀ bọ́rọ̀ bọ̀. So ìgbà tí wọ́n sọ pé tó bá wù yẹn sanwó tó bá wù yẹn kí wọ́n sanwó tí mo já gbé Fúlàní ni ó ti gbọ́ Yorùbá ń tiẹ̀. gbọ́ Yorùbá dáadáa. Gbọ́ Yorùbá dáadáa. So wọ́n sàtọ̀ ń. Ta ni bá wí pé tó bá wù yẹn sanwó tó bá wù yẹn kí wọ́n sanwó? Ó kọjú sí gbogbo wa nìkan yẹ pé bóyá ẹnìkan ló ń bá wí. Ó kọjú sí gbogbo yín. Òtòrò ló lídìí wa tí à ń tẹ̀lé lọ. Tó bá wù yín kẹ́ ẹ sanwó tó bá wù yín kẹ́ ẹ má sanwó. Orí yín ó kú lọ́rùn. Kábíyèsí Ọlọ́run. Ó ti dà báyìí. Bàtà wọ́n sáré àrìn tó tó bí 20 minutes again. So ilẹ̀ ti ṣú nígbà yóò ti ń lọ bí bóyá bí aago mẹ́fà. Torí táìmù tí àwọn yẹn bí after 3 ni. So wọ́n ní kí gbogbo wa ká jókòó ká láì dá wá dojú bolẹ̀. So àwọn ń fi wá bá program mi lọ tiwọn. Kí ló ń ṣe? Wọ́n ń jẹun wọn àti báyìí pé bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti gbéra wá ká tó di pé wọ́n ń bọ̀. Wọ́n ti lóúnjẹ ń bẹ̀ tán jẹ. Wọ́n abápo rice kékeré àbámbẹ̀ àdẹ̀bá àwọn kẹ́gì omi àwọn tá a bá bẹ̀rẹ̀ àbá pọ́ọ̀tì kékeré. Nínú igbó. Níbi tí adé last yẹn. Nínú igbó náà sì ni. Nínú igbó ni. Wọ́n ṣe jẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀. So gbàtàn wọ́n rí pé ilẹ̀ kó fílẹ̀ tó tóbi after 7 lálẹ́. So wọ́n máa ń pe wà ní kọ̀ọ̀kan kálukú máa pe àwọn èèyàn rẹ̀ o. Lẹ́rọ̀. Kálukú máa pe àwọn èèyàn rẹ̀ pé ó ti já sówó. So àwọn tí a kàn pè pé wọ́n ti mú àwọn o wọ́n ti mú àwọn báyìí o níbo ni àwọn èrò sọ pé níbo lẹ́wà bẹ́ẹ̀ ni káwọn fẹ́ sọ̀rọ̀ pé báyìí wọ́n á súré wọ́n á sá wọn ní jẹ́kẹ́ nìyẹn ó láǹfààní àti sọ pé ibi báyìí ni àwọn wà láti pé bóyá wọ́n lè trace tiwa. So àwọn tó kàn pè wọ́n ní máa sọ wọn pé ẹnì kọ̀ọ̀kan wọ́n fẹ́ gba tó àwọn èèyàn fẹ́ gbalẹ̀ kó máa wá 10 million. 10 million naira. Òrò sì ní òrò ní 10 million naira lọ́wọ́ létí. Èmi tí wò ní 10 kọ̀bọ̀ kí n tó kúrò nílẹ̀ pé tí wọ́n jẹ́ mo wá lókìtì. Ẹnì kọ̀ọ̀kan 10 million naira. Bẹ́ẹ̀ni. Èyí ni wọ́n sì mú. Àwa mẹ́fà. 60 million naira nù. Owó dé. 60 million naira. Orí kan mílíọ̀nù 10. Ẹ mà ní bọ́wọ̀. Mo fi máa ń pè lédè lórí ètò tí n bá ti láǹfààní lórí agbágbé. Ó jẹ́ gbọ́ mi dáadáa. Gbogbo ìgbà gbogbo àkókò máa pọ̀ ní àdúrà ní o. 10 million naira orí kan. Ọlọ́run ló yọ Bororo ṣe wá fún 10 million ẹ fi kú mbẹ. Náà mo bá bọ̀ yìí. So àwọn yẹn àwọn péré àwọn tí wọ́n ń pe àwọn yẹn wọ́n lé àwọn yẹn wọ́n bá wọn bẹ̀bẹ̀ wọ́n negotiate pé ẹ̀dá àkókò sówó. Wọ́n fi sí speaker bí? Wọ́n ní fún ẹni tó ń pè gan ní kọ́ àwọn ni wọ́n gbé lọ. Fóònù tí wọ́n ní wọ́n ń lò. Ara wọn fóònù tí àwọn èèyàn tí wọ́n gbà náà mọ́tò náà ni wọ́n ń lò wọ́n à lò fóònù tara wọn gẹ́gẹ́. Ok fóònù tí yín sì náà fi pa àwọn èèyàn tí yín. Fóònù tèmi inú mọ́tò lè wà mò ń chájì fóònù mi lọ́wọ́ inú mọ́tò èmi ò ní fóònù lọ́wọ́ níbẹ̀. Ó yá ẹ máa bọ̀rọ̀ bọ̀. So kálukú báwọn èèyàn rẹ̀ bẹ̀bẹ̀ pé ẹni tó ní mílíọ̀nù bẹ̀bẹ̀ pé lápò ẹjọ́ àwà ní àwòdì àwà mílíọ̀nù kan ẹni tí ó ní 500,000 pé lápò ẹjọ́. So wọ́n sàn pé gbogbo tí wọ́n sọ yẹ kò kí ń ṣe ọ̀rọ̀ tàwọn pé ẹni tó bá ní èèyàn rẹ̀ kó sáré bọ́ọ̀rọ̀ ìwà owó wa ní bá nídìí èèyàn rẹ̀. So nígbà tó sáré pé báwọn ṣe ń tẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọ́n rí pé àwọn tó wọ́n ń pè nílé kò ní ṣe pé bẹ́ẹ̀ tí ó ní owó rẹ̀ kéde kan lọ́wọ́ àwọn ajá owó yẹn sí orí pé láti 1 million ẹnìkan. Orí kan. 1 million. Ẹ̀yin ọlọ́gbà ayé ètò Òru Òmẹ́ni Ọ̀wọ̀ lẹ́ ń gbọ́ ní ìkànnì Prince FM radio tó wà lórí ayélujára tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ lọ sórí Google Play Store kẹ́ ẹ lọ download ẹ̀ níbẹ̀ ìyẹn application Prince FM radio. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa wa dáadáa ẹ lọ sí www.princefmradio.com. Ẹ mọ̀ bó ṣe ń lọ ní ìkànnì tá a wà yìí. Ìlú Ìbàdàn la wà ní Ìwó Road ìyẹn ní ìlú Ìbàdàn. Òru Òmẹ́ni Ọ̀wọ̀ tẹ́ ń gbọ́ yìí impromptu ni ọjọ́ Sunday lè ká ẹ wò Òru Òmẹ́ni Ọ̀wọ̀ ká ẹ sì gbọ́ níkànnì yìí. Ìyẹn láàrin aago 3 sí aago 5 ó sì máa wáyé ní Sunday náà. Alhaji Gboyega Lawal
ìyẹn burú afájá àlọ́ àṣẹ́gun bàbá ojó ni bàbá ní àlejò mi lórí ètò Òru Omeni Ọ̀wọ̀ ní ọjọ́ Sunday láàrin aago 3 sí aago 5 ìrọ̀lẹ́ tó bá di ní ọjọ́ Tuesday lórí Ìgbẹ̀dú Plus láàrin aago 4 sí aago 5 4 sí 5 Prophet Kọ́láwọlé Ọlákànmí bàbá Ọ̀nàlà ilé ìbápàdé lórí ìkànnì yìí live láàrin aago 4 sí aago 5 ni. Níbo la ti bí bàbá ti ṣe ìgboro rí báwo wọ́n ṣe ìgboro bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Ọ̀nàlà tán fẹ́ wọ́jọ́ kínní àná báwo ló ṣe lọ tó wà ní Ajíbádé ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Báwo ni bàbá Jésù ṣe gba gbogbo ògo ẹ máa gbọ́ lórí ètò. Àwọn tó wà lójú òpó máa ń yìn yín o máa lù yín lọ́gọ ẹnu bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa ṣí ẹ̀ ṣe ẹ fẹ́ gbọ́. Ẹ̀fọn alààyè local government nípínlẹ̀ Ondo wọ́n ní tírélà kan wà lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀. Tírélà yìí ẹni bo ló wà ń bẹ̀ Ìdó Ilé. Ẹ̀fọn alààyè local government Èkìtì state ló wà. Èkìtì state wọ́n ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ ní Ìdó Ilé ní Èkìtì state. Ìdó Ilé wọ́n ní tírélà kan wà lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀ ó ti lé ní ọdún 3 tó ti wà ń bẹ̀. Ibẹ̀ ni àwọn Fúlàní wà o ibẹ̀ náà farapamọ́ sí. Wọ́n bá jáde sí wọn ẹ dúró síbẹ̀ wọ́n dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ní bòròró ó ló ń gbẹ́sẹ̀ lé bírèkì lójijì tàdé ń tó tájá ń yọ̀rù ó ló fẹ́ gbà sí rìfáàsì. Wọ́n bá rí Fúlàní kan lẹ́gbẹ̀ẹ́ ìyẹn gbébọn dání ó ń bá wò pé wọ́n lọ́hùn ọwọ́ rẹ mo fi ẹ̀mí mi lé má jẹ́ ń lọ báyìí bòrò tẹ bírèkì fún ara rẹ̀ ni àbí bírèkì tẹ wọ́n bá yín tẹ ní ẹ tẹ bírèkì fúnra yín lẹ́rọ̀ orí kan 1 million nígbà tó sọ pé 1 million inú tí yóò dùn pé 1 million ó ti ti dáa báwọn wọ́n bá mi sẹ́ndì ẹ̀ láti lé máa lé kó bí tí mo wà. So ní tó wá jẹ́ ìbẹ̀rù jù bẹ́ẹ̀ ni pé àwa mẹ́ta tí wọ́n mú nínú mọ́tò ọ̀dọ̀ ni bàbá kan wà ará olódò ní bàbá yẹn fóònù bàbá yẹn ti kú ọ̀rẹ́dì fóònù ti jábọ́ sínú mọ́tò. Ará olódò wọn ẹ ṣàlàyé o ní ọjọ́ Monday tí mo parí program ní àwọn ará olódò pè mí pé àyàn àwọn kan náà bàbá àwọn ń bọ̀ láti Ìkọ̀lé Èkìtì. Inú mọ́tò mi ni bàbá yẹn wà. Inú mọ́tò yìí bàbá yẹn wà. Ìkọ̀lé gẹ́gẹ́ bó ti gbé bàbá yẹn jọ yẹn. Ẹ mọ bọ́rọ̀ bọ̀ bàbá yẹn ga báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ mọ bọ́rọ̀ bọ̀ ṣúgà já báyìí. Bàbá tó jẹ́ kejì inú mọ́tò mi pásítọ̀ tí mo ní wọn wọ Sùsánà yẹn fóònù tiwọn inú báàgì wọn ló wà but àwọn àti ìyàwó wọn ni wọ́n jọ ń lọ wọn náà láǹfààní àti mú fóònù dání àwa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mú nínú mọ́tò kan náà kò sí fóònù lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni so àwọn mẹ́ta tí wọ́n mú nínú car private car tiwọn àwọn ni wọ́n ń bá wọn negotiate owó. Ìyẹn ń báwọn èèyàn wọn negotiate pé yí báyìí lásán yí báyìí lágbà. So àwọn èèyàn wọn tó wọ́n tó wá rí pé àwọn èèyàn wọn negotiate pẹ̀lú wọn wọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa lu àwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn yẹn láti lè jẹ́ kí àwọn ará ilé mọ̀ pé ìyà ń jẹ wọ́n wọ́n lù wọ́n gidi ni bó wọ́n ṣe ń lù wọ́n ṣé wọ́n fi nǹkan lù wọ́n dàbọ̀ ń kówó. kò mọ wọ́n bẹ́gi nínú igbó ni wọ́n fi ń lù wọ́n bẹ́gi nínú igbó iná fi ń lu àwọn èèyàn yẹn wọ́n wá fi spíkà káwọn èèyàn wọn máa gbọ́ nílé. kálí máa gbọ́ pé kálí balẹ̀ tẹ̀ wọ́n bí wọ́n ṣe dára kún ọ̀rọ̀ owó tí wọ́n wá. àwọn mẹ́ta tó kù wọ́n lù wọ́n gan. gbogbo wa náà ni wọ́n lù bọ̀ àwọn yẹn ìgbà tí àwọn èèyàn wọn wá owó tí wọ́n bẹ̀rẹ̀ pé ẹjọ́ èyí báyìí táwọn bá tètè rí owó yẹn o àwọn ó pa àwọn èèyàn wọn o so ìlànà yẹn fi ń bẹ̀sọ̀ kálukú sàn bẹ̀rẹ̀ pé ẹ̀dá kan ẹ̀jẹ̀ bá ní owó yìí ẹ̀ bá ní owó yìí ẹnu ẹ̀ bá ní owó yìí. gbogbo yín bẹ̀bẹ̀ bí tẹ́ wà. Bẹ́ẹ̀ni so ìgbà tí wọ́n fi àwọn yẹn lé wọn padà wà bá àwa kí náà nà àbáyọ fún ẹ̀yẹ tí ẹ̀rí lépè báyìí kálukú máa pín nọ́mbà tó bá mà ní orí tẹ́ẹ̀bà láǹfààní àti nígbà tẹ́ẹ̀ láǹfààní àti ní fóònù lọ́wọ́ báyìí so bàbá tí wọ́n jẹ́ ará olódò yìí bàbá ní pé àwọn ọmọ nọ́mbà kàkà lórí so bàbá tó jẹ́ pásítọ̀ yẹn náà láwọn ọmọ nọ́mbà kàkà lórí pé ṣùgbọ́n àwọn ọmọ nọ́mbà àtàwọn pé nọ́mbà wọn pé ó ṣeéṣe kíyàwó àwọn ti mú fóònù àwọn kájá káwọn pè é ìyàwó àwọn so bàbá sápé nọ́mbà wọn lórí ìyàwó gbé ọmọ wọn ló gbé lẹ́kọ̀ọ́ so ọ̀nà ọlọ́run ṣe fóònù ti dẹ́kọ̀ ni fóònù ti dẹ́kọ̀ ẹ bí sọ̀rọ̀